kábíyèsí ọlọ́run ọba mi olódùmarè arúgbó ọjọ́ adàgbà má pààrọ̀ oyè ọba tó dákú tí ò ní kú ọba tó dá ìsàn tí ò ní ṣàárẹ̀ kábíyèsí rẹ ọba alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ọba tó tẹni lẹ́gẹ́lẹ́gẹ́ fi ṣàpèjì ara kábíyèsí rẹ ìbà rẹ olódùmarè. mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ mo dé wàràwàrà bí èjì òwúrọ̀ mo dé kìjikìji bí èjì ìyálẹ̀ta ẹ káàárọ̀ níbi gbogbo tí ọwọ́jà ìkànnì yìí fẹ́ dé Ìbàràpá rédíò TV náà làwà tá a ti ń dábí ẹnu tá a rọ̀ bí òwe. iṣẹ́ lóògùn iṣẹ́ lètò múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là á rí bí a kò bá rẹ́ni gbọ́kànlé àtẹ̀rà mọ́ṣẹ́ ni ìyá rẹ lè lò ó lọ́wọ́ bàbá rẹ lè lẹ́ṣẹ̀ lẹ́ẹ̀kan bó o bá gbójúlé wọn ó tẹ́ tán ni mo sọ fún ẹ. òní ni mọ́ndé ọjọ́ ajé olóko ń roko olódò ń rodò kálukú bọ́ta à ń wájẹ ẹ̀mú káàkiri. gbogbo oníṣẹ́ ọwọ́ àpamọ́wọ́ owó gbogbo oníṣòwò àtàjèrè ọjà lónìí mọ́ndé ọjọ́ ajé ajáde nílé wa pẹ̀lú àlàáfíà á padà wọlé wa pẹ̀láyọ̀ àtàlàáfíà ẹ wá nǹkan fìdílé àbẹ́kẹ́ fìdí yín lé nǹkan ẹ jẹ́ àjọ gbádùn ètò tààrọ̀ ni kí là ń mú wa fún wa gan lórí ètò iṣẹ́ lóògùn ìṣẹ́. àrídùnnú bàbá láyé tẹ̀ ló kọ́ mi ojú bá dẹ́rẹ́ ni mí tí ò dékun ẹni aṣẹ̀yìndé ní ọ̀wọ́ pọ̀ ṣe aṣẹyẹ nífẹ̀ẹ́ lẹ́yìn bá àsìlẹ̀ ojú bá dẹ́rẹ́ tẹ̀lú tọmọ nífẹ̀ẹ́ ní lójú ẹni bó sì wòye ẹ kì mí relé ìyá mi alárùwọ́ ni mí lápá abẹ bàdà nílé wa fi ọmọ olówó orí òkè ọmọ gíṣowó òróǹkà àwọn ayaba wa ní máa bá wa kà ọmọ àjèjì kan tí kì í bá wọn gbàrú ọ̀dọ̀ lákọ́júmọ́ tó mọ́ àyàlà máa ń fi wọ́n ṣe nílé ìyá tó bí mi lọ́mọ ẹmú kàlẹ́ tó kẹ́ ẹmú kàlẹ́ tọmọ ẹmú kàlẹ́ tàlàáfíà ẹjẹ́ àjọ gbádùn ètò tààrọ̀ yìí iṣẹ́ lóògùn iṣẹ́ létò múra síṣẹ́ ọ̀rẹ́ mi. gẹ́gẹ́ bá a ti mọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá pé Yorùbá ní iṣẹ́ ọmọ àṣejẹ òwòrè ọmọ àṣelà iṣẹ́ ọmọ àṣejẹ òwòrè ọmọ àṣelà kí ni yàtọ̀ tí ń bẹ láàrin iṣẹ́ àtòwò báwo ni iṣẹ́ ṣe jẹ́ iṣẹ́ ọmọ àṣejẹ tówò wá jẹ́ ọmọ àṣelà
ẹ wá nǹkan fìdílé sẹ̀ ẹ má kú òun bẹ̀ ẹ gbọ́ délẹ̀délẹ̀ torí ètò tàárọ̀ yìí yóò ṣe yín láǹfààní tó pọ̀ gan ni o ẹ má kú òun bẹ̀ gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ come closer. bẹ́ẹ̀ ni béèyàn bá dojúkọ iṣẹ́ ẹ̀ tó tẹpá mọ́ṣẹ́ èèyàn ní láti ṣàṣelà lórí iṣẹ́ tó bá ń ṣe ni ìjẹ́ èèyàn lè níṣẹ́ ọwọ́ tí ó tún ṣòwò ìyẹn lọ̀rọ̀ tí mo fẹ́ ká tírìtì láàárọ̀ yìí gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ bó o níṣẹ́ ọwọ́ yín ṣe lè bó o lẹ ṣe lè mú òwò mọ́ tó jẹ́ wípé ẹ wàhálà ẹ lu nídìí iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀yin náà máa wò pé ọlọ́run ò ṣe a kì í dàgbà kọjá ohun tí a bá mọ̀ mò ń bọ̀ ẹ jẹ́ ń dé ọ̀dọ̀ babaláwo akérèkọ́gbọ́n nílùú Gàngán ẹ jẹ́ ń sáré dókè lọ́hùn kí n fi yòó dátọ́ mi. lóògùn kádàrá ìgbìyànjú lóògùn kádàrá ìgbìyànjú lóògùn kádàrá. gbọ̀gbọ́gbọ́ lọ́wọ́ yọjọ́ orí láké gbọ̀gbọ́gbọ́ lọ́wọ́ yọjọ́ orí lóko gbọ̀gbọ́gbọ́ lọ́wọ́ yọgbọ́ orí lọ́rọ̀gbọ́n àgàlágógó dẹ̀ tó ń tẹ̀ wọ́n díẹ̀ mẹ́fẹ́fà gbọ̀gbọ́gbọ́ lọ́wọ́ yọjọ́ orí o ìyá yàgbá wa yọjọ́ dáa. babaláwo aláwòdì àwòsànmí àkèrèkọ́gbọ́n tí wọ́n kalẹ̀ sí alẹ́ compound Ìgàngán Ìbàràpá North Ọ̀yọ́ State wọ́n ń pe gbogbo ẹni tó fẹ́ ṣe àyẹ̀wò kádàrá ẹ̀ ifá títẹ̀ ifá ṣíṣẹ́ àṣejẹ ọ̀la àwúre àti gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ tá a fẹ́ kí wọ́n bá wa solution ṣe ẹjẹ́ a máa bọ̀ lọ́dọ̀ babaláwo àkèrèkọ́gbọ́n ètùtù làwa fẹ́ ṣe ni ẹjẹ́ a máa bọ̀ lọ́dọ̀ wọn bí ẹgbẹ́ làwa fẹ́ fi lélẹ̀ ni ẹjẹ́ a máa bọ̀ lọ́dọ̀ babaláwo àkèrèkọ́gbọ́n orí nọ́mbà yìí lẹ lè fi bá bàbá àkèrèkọ́gbọ́n sọ̀rọ̀ 09072085756 àbí 08063550946 08159088613. babaláwo àkèrèkọ́gbọ́n wọ́n kalẹ̀ sílùú Gàngán wọ́n ń pe gbogbo ẹni tó fẹ́ wá solution sí kádàrá ìgbésí ayé rẹ̀ ẹjẹ́ a máa bọ̀ lọ́dọ̀ wọn nǹkan ń bẹ bíi tàtijọ́. ní bí òun ṣe jẹ́nu lọ́dọ̀ bàbá wa aláwòdé àwòníran àkèrèkọ́gbọ́n nílé alẹ́ nílùú Ìgàngán gbogbo àwa tá a bá fẹ́ fi ọkàn kéjì ẹ jẹ́ a máa lọ sí ọ̀dọ̀ wọn ká pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tó fi síta ẹ̀. kó tó di pé mo bọ́ sí àlàyé nípa òwò ẹ jẹ́ n sáré sọ ọ̀rọ̀ díẹ̀ nípa àwa tá à ń ṣiṣẹ́ lọ́ndà èèyàn tá à ń bá wọn dáṣà ọ̀gọ́ta ọgọ́ta owó aláàárọ̀ àpé àbí nǹkan tiẹ̀ wá sáfẹ́rẹ́ díẹ̀ fún ọ̀gá tẹ̀ ń bá ṣiṣẹ́ lẹ bá wò pé the best thing ni pé ọ̀gọ́ta ọgọ́ta owó aláàárọ̀ pé jẹ́ ń tẹ̀ wájú òjé bá a bá ṣe ṣiṣẹ́ oníṣẹ́ là á ṣe tẹ́ni ìwọ ni wọ́n fi ṣọ̀gá ilé iṣẹ́ ìwọ ni wọ́n fi sídìí ẹ̀ka owó wọ́n fi wọ́ sídìí ẹ̀ka bí ọjà ṣe ń wọlé bọ́jà ti ń jáde ẹ jẹ́ á ṣiṣẹ́ oníṣẹ́ dáadáa bá a bá ṣe ṣiṣẹ́ oníṣẹ́ bẹ́ẹ̀ là á ṣe tara wa náà ẹ má jẹ́ a máa bá wọn dáṣà ọ̀gọ́ta ọ̀gá ọ̀tà owó aláàárọ̀ ó pé bí ogun bá jẹ lọ ọgbọ̀n á jẹbọ ẹ jẹ́ á ṣiṣẹ́ oníṣẹ́ dáadáa. Ọ̀gá
ọ̀gá náà master gbogbo ẹ̀yin ọ̀gá aṣẹ́ bricklayer lẹ́yìn carpenter lẹ́yìn mẹkáníìkì lẹ́yìn ẹ come closer. Mo fẹ́ fún yín ní ọ̀nà ọlà lónìí. Mo fẹ́ júwe yín sí nǹkan tó máa jẹ́ kí ọlà yín ó yá bọ̀rọ̀bọ̀rọ̀ nítorí pé iṣẹ́ ọmọ àṣejẹ ni, owó lọmọ àṣelà. Bó o ní oníṣẹ́ ọwọ́ ṣe wá fẹ́ fòwò kún un tí òun náà fi dẹ ọlọ́lá àtọlọ́là? Ṣébi iṣẹ́ tó ń lọ láàárọ̀ tó ń dé lálẹ́ tí wọ́n ń fún ẹ ní 10,000 àbí 5,000 lójúmọ́, ọlọ́mọ oníyàwó, bó o là á ṣe ṣàyàn òun tíyan náà máa wá di ohun tí àfi kọ́lé tá a fi rọkọ̀ ayọ́kẹ́lẹ́? Rárá o, kò rí bẹ́ẹ̀. Iṣẹ́ ọmọ àṣejẹ, owó lọmọ àṣelà. Ṣùgbọ́n nídìí iṣẹ́ tó ń ṣe, ǹjẹ́ o mọ̀ pé o lè mú wò díẹ̀ mọ́ bíi ti báwo? Bíi báyìí, bóyá jẹ́ ká mú látọ̀dọ̀ àwọn bricklayer tí wọ́n ń kọ́lé. Ọ̀gá bricklayer ni wọ́, bó ṣe wá jọ̀gá bricklayer yìí, ìwọ náà lè máa ta sìmẹ́ǹtì kó jẹ́ pé bó o bá gbaṣẹ́ inú ṣọ́ọ̀bù rẹ ni wọ́n ti máa lọ ra sìmẹ́ǹtì. 1,000 lórí sìmẹ́ǹtì ni àpò rẹ ní lọ. Owó iṣẹ́ tó o bá tún gbà àpò rẹ ní lọ. Káwá lówó iṣẹ́ tó o ṣe ìyún bá jẹ ẹ̀mú, ó bá bùkátà lé lọ. Èrè tó o bá rí lórí òwò ìyún wa máa fi pamọ́ síbì kan. Ebi tere èjì tere, owó ń dọ̀pọ̀ lọ díẹ̀díẹ̀ nìyẹn. Bóyá ó ní àwọn equipment kan tẹ̀ ń lò lẹ́nu iṣẹ́ yín tẹ̀ máa ń fi rẹ́ǹtì, ìwọ náà lè rà á bíi ṣọ́fẹ̀, bíi wheelbarrow àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò jẹ́ mọ́ṣẹ́ mi, kò jẹ́ kí n lè sọ púpọ̀ nípa rẹ̀. Gbogbo àwọn nǹkan yìí ìwọ náà lè bẹ̀rẹ̀ òwò rẹ̀ díẹ̀díẹ̀. Bàbá onílé, a máa nídìí kárẹ́ǹtì wheelbarrow, a máa nídìí kárẹ́ǹtì drum. Ìwọ sì ní drum ńlé, wàá tún gbé drum kalẹ̀, wàá gbowó iṣẹ́, wàá gbowó drum. Àwọn nǹkan wọ̀nyí Nàìjíríà fi kó ṣẹ́ wa. Ìwọ kápẹ́ńtà tó jẹ́ kanlékanlé, ìwọ náà lè mú òwò mọ́. Ara òwò ni ká mú owó ká fi kan ṣíà, ká fi kan tébù, ká fi ṣe kúṣì ṣe àkalẹ̀, káwọ́ ẹni tó fẹ́ rà á, káwọn èèyàn wá, àti fowó ṣòwò ó wá kó kájèrè. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ní máa mú ní tẹ́gbẹ́, ní máa mú ní jẹgbẹ́ ẹni lọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá mú mọ́ iṣẹ́ àti òwò méjèèjì ní máa tètè gbé ni débi tí èèyàn lọ. Ìwọ jẹ́ ọ̀gá aṣẹ́ tó jẹ́ mechanic, àwọn materials tó jẹ mọ́ṣẹ́ yín wọ́n náà lè máa tà á. Èyí táwọn yóò fi ṣẹ̀ṣẹ̀ máa wá sáré lọ sábẹ́ Òkúta, sáré lọ sékòó láti lọ́ọ́ rajà. Tí wọ́n bá mọ̀ pé o ní ọ̀dọ̀ rẹ ni wọ́n ń bọ̀, èyí tó jèrè 1,000, èyí tó jèrè 500. Òwò lélẹ́yìí ni Yorùbá fi ní iṣẹ́ ọmọ àṣejẹ, òwò ọmọ àṣelà. Ẹ jẹ́ á fòwò kún iṣẹ́ tá a bá ń ṣe díẹ̀díẹ̀ ká lè bá a ṣe kíni, káwa náà lè bá a là. Kò sẹ́ni tọ́lọ́wọ́n bá mi ò kọlà mọ́, ọlà kan jura wọn lọ ni. Bẹ́ẹ̀ ni gbogbo ìwọ tó ń ṣiṣẹ́ oníṣẹ́ bákubàku, ìtàn kan bẹ tí mo fẹ́ mú wá káàyè bá gbà mí lórí ètò lẹ́nìí. Ìtàn ẹnìkan tó ń ṣiṣẹ́ pẹ̀lú bàbá olówó kan lọ́jọ́ tó ti pẹ́. Bàbá olówó yìí ó wà pẹ̀lú ẹ̀ bí ọdún 10 ọdún 15. Lẹ́ni yìí bá sọ pé òun fẹ́ kúrò, òun fẹ́ máa lọ. Ṣùgbọ́n gbogbo iṣẹ́ tẹ́ni yìí ń ṣe látẹ̀yìnwá ó ń ṣe dáadáa. Àmọ́ nítorí pẹ̀mí rẹ̀ ti ṣí lọ́dọ̀ bàbá olówó wá bẹ̀ ẹ́ pé ọ̀gá ẹ bá má ì lọ látọdún yìí tẹ́ ẹ ti ń bá mi ṣiṣẹ́. Iṣẹ́ kan wà tí mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe. Iṣẹ́ náà tẹ́ ẹ bá ti bá mi ṣe tán, mo yọ̀ǹda yín láyé àtọ̀run kẹ́ ẹ máa lọ. Ọmọ ìyá mi. Bẹ́ẹ̀ ni arákùnrin yìí bá gbà láti ṣiṣẹ́ tọ̀gá rẹ̀ fẹ́ gbé fún. Ọ̀gá rẹ̀ bá gbéṣẹ́ fún un, ó mú lọ bí ilẹ̀ náà. Ó ní ṣe rí ilẹ̀ yìí, ẹ bá ń fi kọ́ ilé fúláàtì ní 4 bedroom, ẹ bá mi kọ́ from A to Z. Tẹ́ ẹ bá ti parí ilé yìí, mo yọ̀ǹda yín kẹ́ ẹ máa lọ. Nítorí wípé ẹ̀mí arákùnrin yìí ti ṣí kúrò lọ́dọ̀ ọ̀gá rẹ̀. Ó ṣiṣẹ́ yìí jákujàku, kò lo materials gidi, blọ́ọ̀kù tó ń fi kọ́lé yìí ò dáa. Bẹ́ẹ̀ gbogbo àwọn iṣẹ́ tó ṣe síbẹ̀, kódà wọ́n ṣe kan lé gan, àwọn kan tó lò síbẹ̀ ò dáa, wọ́n kàn ṣe jákujàku ni. Nígbà tí bàbá olówó dé, kọ̀ǹtráktọ̀ tó ń gbéṣẹ́ fún un tó débẹ̀,
ó wọlé náà ó mèrí ó wá ní bàbá látijọ́ ìtẹ́ ẹ̀ tí ń bá mi ṣiṣẹ́ bọ̀ mo kí yín ẹ kú àfaradà ẹ kú àfọmọnìyàn ṣe rí ilé tẹ́ ẹ bá mi kọ́ yìí ẹ̀yin náà lẹ́ni mo fẹ́ fi sẹ̀san oore fún yín ni pé thank you ẹ ṣé tẹ́ ẹ tí ń bá mi ṣiṣẹ́ ló bá kó kọ́kọ́rọ́ fún bàbá ọ̀gá iṣẹ́ bricklayer ṣe rí pàṣẹ ní í ṣera ẹ̀ bàbá ṣe tó bá mọ̀ wípé òun lòun á padà máa tẹ́rí sùn sínú ilé yẹn ṣé mọ̀ pé yóò ṣe é dáadáa yóò tún ṣe é dáadáa ju bí ọ̀gá ṣe lérò kó lè ṣe é lọ ẹ jẹ́ á ṣe dáadáa nípòkípò àwa la níṣẹ́ ni àwa kọ́ la ní ẹ jẹ́ á gbìyànjú dáadáa ń bẹ̀ torí àríṣe láríkà bàbá àrègùn ohun tá a bá ṣe lónìí ìtàn ni ó dà tó bá dọ̀la ẹ jẹ́ á dọ̀dọ̀ yèyé Omépémi ìyá òòṣà ní ìlú Ayétẹ̀ nígà àtẹrẹ nílùú Ayétẹ̀ ni wọ́n fi ìkàlẹ̀ sí fáfàní gbogbo àwa tí a bá fẹ́ lọ ṣe iṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan lọ́dọ̀ yèyé Omépémi ìyáàfin Ifápọ̀nmilé Awóníkẹ́ ẹ̀jẹ̀ àdọ́dọ̀ tí ó. yèyé Omépémi Herbal Resources àwọn ni wọ́n kalẹ̀ sílùú Ìbàràpá tí wọ́n ń pè gbogbo ẹni tó fẹ́ ṣe ìyànjú lọ́lọ́kan òjọ̀kan bí ẹbọ rírú ọ̀ṣun bíbọ wíwo àkọsẹ̀jayé ẹni kéèyàn lè mọbi tọ́rọ̀ ẹni kùn sí èṣù bíbọ dídi ẹrù ẹgbẹ́ dídi ẹrù ọkọ ọ̀run orí bíbọ ifá ṣíṣẹ́ fífi ìdí ẹgbẹ́ lélẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oníran ìran irú ìṣòro eléyìí tẹ́ ẹ bá ní ẹ máa bọ̀ lọ́dọ̀ yèyé Omépémi Herbal Resources eléyìí tí ilé iṣẹ́ wọn kalẹ̀ sí yèyé Omépémi compound gàá area Ayétẹ̀ Ìbàràpá North Local Government Ọ̀yọ́ State. kódà gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lọ́hùn fọ́mọ ẹ máa bọ̀ lọ́dọ̀ yèyé Omépémi kí wọ́n ṣe àgbo àwẹ̀bí fún yín kẹ́ẹ̀sì bímọ tiyín pẹ̀lú ìrọ̀rùn. ẹ̀yin tẹ́ ń wọ ọkọ ẹ̀yin tẹ́ ń wáyà ẹ̀yin tẹ́ ń fẹ́ rìn lú òyìnbó ẹ máa bọ̀ lọ́dọ̀ yèyé Omépémi Herbal Resources ẹ̀lú wọn rè 09032056314 tàbí 08075870859. ẹ pè yèyé Omépémi sórí àwọn nọ́mbà yìí ire lọ̀rọ̀ gbogbo wa máa já sí. ire o. ṣe jẹ́nu lọ́dọ̀ yèyé Omépémi ìyáàfin Ifápọ̀nmilé Awóníkẹ́ ẹ jẹ́ kí wọ́n àwọn tá a bá fẹ́ ṣiṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan ẹ jẹ́ àkàsọ àdúrà àgbà gbogbo ohun tá a fẹ́ lọ́dọ̀mọ̀rẹ́ àṣẹ bí òun ṣe jẹ́nu lápá